tó ọlọ́run Olódùmarè ọba ògóògó ọba àjíkẹ́ ọba àjígẹ́ ọba afẹ́nifẹ́re ọba àjùwàpẹ agbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba alógunlọ́lá ní ìlẹ́yẹ ọmọ ìgbà tí gbára àdúgbò àgbò tí fi yọmọ ẹ̀ náà fè Elédùmarè ìbà lọ́rẹ̀ o ìbà àwọn akáṣọ lórí mọ́rẹ̀ ro obìnrin bámbámu tán yànyàn àwọn akọni obìnrin àwọn afẹ́jọ́ ẹlẹ́yẹ tí wọ́n bàtà dé afẹ́jọ́ àgbàgbà tí so kùtùkùtù mọ́wọ́ ìbà yín o láàlú ògiri òkò òbẹ́lẹ́kún sunkún kẹ́rù òbẹ́lẹ́kún òbá ń dá sọ̀rọ̀ tí ò tó dá sí ẹlẹ́kún sunkún láàárọ̀ yìí sẹ̀jẹ̀ onímọ̀ sunmi láàárọ̀ yìí ń sùn fún ẹbọra síjẹ́ látọ̀ pa ìsùnmọ́ ṣe mímọ́ ṣe ilẹ̀ Yorùbá mọ́jìkọ́rọ̀ ilẹ̀ Yorùbá mọ́jì ó dàrú ìbálẹ̀ ọ̀gẹ́rẹ́ afọ́kẹ́rẹ́ alápòkà tó dá lápò rí bí kò lójú balẹ̀ ilẹ̀ alánú ilẹ̀ mọ́jà ṣẹlẹ̀ mọ́jà ṣẹ́tẹ̀ mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀ mọ́jà gun ayé mọ́jà ogun alẹ́sẹ̀ mọ́jà dìsọ́fẹ́ àwọn àgbàlagbà aṣọ ọ̀ka ènìyàn mọ́jà tẹ̀ ẹni tá ṣẹ̀tá bẹ̀ tí ò ní gbà Elédùmarè ó dọwọ́ rẹ o mọ́jà bárò wọn tó àmì àṣẹ wà nítìrìkì ẹ̀yin ènìyàn mi akú bójójó tiri káàkiri o tìbútòrò orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá a sì kí ẹ̀yin ènìyàn wa náà lẹ́yìn odi àti nílé lóko pé a kú bójójó tiri ọ̀rọ̀ wa tòní ní ṣókí ni ní ẹnu lọ́lọ́ yìí a rí àwọn àbájáde kan lórí ayélujára nípa àríyànjiyàn tí ń wáyé láàrin àwọn ọmọ wa àwọn ọmọ ìyá wa lórílẹ̀-èdè yìí. Àríyànjiyàn kí ni nǹkan náà? À ń fi sáyẹ́ǹsì òyìnbó à ń fi ń kọ̀ǹpíà sáyẹ́ǹsì àwọn bàbá tiwa nílé tó gbàlú kan káàkiri. Bó ti jẹ́ wípé à ń try láti jẹ́ káwọn èèyàn mọ ìyàtọ̀ tó wà láàrin méjèèjì ṣùgbọ́n ṣe é mọ̀ pé ọmọdé wọ́n ní ilẹ̀ tí ò bá ti tójú ẹni sú a máa sọ̀rọ̀ rìn Yorùbá tó sọ bẹ́ẹ̀ ó yé wọn ṣùgbọ́n pọ̀lọpọ̀ gbà ni àwọn èèyàn máa ń fi èrò tiwọn nìkan wọ́n mọ àròbájọ wọ́n máa fi compare ìrìn àjò tó ti pẹ́ tọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan ti kọjá lórí rẹ̀. Tá a bá sọ̀rọ̀ nípa ìtàn Yorùbá táwọn èèyàn sì kọ tí wọ́n dẹ̀ sì gbọ́ wọ́n sì kọ wọ́n sì kà wọ́n tó wá sì gbọ́ tó jẹ́ pé àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ ń wá akọ́ṣẹ́mọṣẹ́ òpìtàn wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá ojútùú sí ọ̀pọ̀lọpọ̀ ìtàn nílẹ̀ Yorùbá ni. Ó ní nǹkan abẹ̀mí kan táwọn baba ńlá wa máa ń pè ní wọ́n ń pè nǹkan abẹ̀mí yìí wọ́n ń pè ní egbére. Ọ̀rọ̀ egbére la fẹ́ sọ̀rọ̀ lé lórílẹ̀-èdè. Púpọ̀ nínú àwọn ọmọ wa tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ayélujára ni wọ́n ti ń jáde wá tí wọ́n ń jẹ́ ó máa yé wa wípé kò sí ti ń jẹ́ egbére pé fálásì ni pé àròbájọ ni. Tá a bá sọ̀rọ̀ àròbájọ tí Yorùbá ní ká wọ́n ní tó bá jọ òun wọ́n ní là á fi wé òun pé èpo ẹ̀pà ló jọ pọ̀ sí ẹ̀lírí. Ẹ̀lírí ẹlòmíì nílẹ̀ Yorùbá lónìí tá a sọ̀rọ̀ yìí nífò nínú àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá lénìí ẹlòmíì ò rí eku tí wọ́n ń pè ní ẹ̀lérí kò rí rí débi pé yóò ṣàpèjúwe rẹ̀ ó gbọ́ látẹnu èèyàn ni pé eku kan wà tí wọ́n ń pè ní ẹ̀lérí pé ẹ̀lérí sì nínú eku òun ló kéré jù. Ẹ̀lérí kéré torí ẹ̀dá fi sọ pé èpo ẹ̀pà ló jọ pọ̀ sí ẹ̀lérí. Bẹ́ẹ̀ lè ní ṣe wá kéré tó òun náà tún wá ṣàbíyamọ yóò fẹ́ yàwó yóò lọ́kọ
wọn ó sì bímọ. Ẹ rí i pé iṣẹ́ Elédùmarè lágbára púpọ̀. Bó wá ṣe kéré tó yìí, scarcity ti ń bá ipò ìlérí. Èmi tí mo dúró yìí, mo fẹ́ lè sọ iye ọdún tí mo ti rí gbẹ̀yìn pé ipò ìlérí àfi tí n bá lọ rà lọ́jà. Òye rẹ̀ mo ti rí bóyá bí around 2000 and bóyá bí 98, 97 ni mo rí ipò ìlérí gbẹ̀yìn tí mo wà lóko sànsàn tó jẹ́ pé iṣẹ́ oko ni mo mú lákòókò lákòókò yẹn. Tó jẹ́ pé kò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wo oko tẹ́ẹ̀tù ìmọ̀ àbí kẹ́ máa ṣiṣẹ́ ní oko tẹ́ẹ̀ ní rẹ̀ lérí kó kọjá. Mo fẹ́ sọ pé ìgbà yẹn lèmi gan tí mo dún ìrìn gbẹ̀yìn. Àfilẹ́ ìta wa lọ́ra lórí lẹ́kùn lẹ́jà nílé àwọn tí ń tewé ọmọ tá a fẹ́ fi ṣe nǹkan lókù. Ìyẹn wá lọ bẹ́ẹ̀ yẹn. Ṣé lóòótọ́ ni tí wọ́n ń pè ní egbére wà? Ṣé lóòótọ́ ló wà? Yorùbá ṣe rí ìmọ̀ tó bá tọwọ́ àwọn ọdẹ wa àbádọ́ àwọn bàbá wa tó bá ti jẹ́ nípa nǹkan gbó, nǹkan abẹ̀mí tó jọ mọ́ nǹkan tí wọ́n rí tí wọ́n lè sọ̀rọ̀ nípa ẹ̀, ẹ gbà pé nǹkan náà exist. Ó exist rí. And possibility wà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bọ́dà wa kan tí ó bá wa sọ láìpẹ́ yìí pé kó jẹ́ pé kò exist mọ́ ni. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ilé, mo sọ̀rọ̀ kan gbà kan, woman kan pè mí láti Àbújá, wọ́n ní ilé táwọn ń gbé báwọn máa gbọ́ ohun èèyàn, àwọn dẹ̀ máa gbúrò ẹsẹ̀. Wọ́n wá ní kíní yẹn ti sọ àpò síbi tí wọ́n ti yà sí, wọ́n ti náwó wọ́n ti nára. Àwọn nìkan kọ́. Ìyá kan bẹ, Kìrìsìtẹ́nì nìyá yẹn. Ìyá yẹn gba ilé, wọ́n ní ilé yẹn ti dahoro káwọn tó lọ gbà á. Pé ní ọjọ́ táwọn kó wọnú ilé yẹn, gbogbo àwọn tó wà láyìíká yẹn ń wọ àwọn báyìí pé àwọn ilé mọ̀ lẹ́mìí o, ilé tí ò da iná fẹ́ gbà. Àwọn tẹ́rí sí, àwọn gba ilé yẹn. Nígbà táwọn gba ilé yẹn, àwọn èèyàn wá wò pé aládùúgbò làwọn pé chọ́ọ̀chì làwọn gbogbo ọpẹ́rẹ́sì mẹ́, ó yẹ kí kó lè survive. Wọ́n láwọn bá bẹ̀rẹ̀ sí ní gba àdúrà nínú ilé yẹn. Àdúrà tán ní aládùúgbò pé ọmọ lọ sí odidi ìjọ parẹ́ lé lórí. Ìgbà tó yá, àwọn kẹrù sọ́kọ̀, àìsàn oríṣiríṣi, ìyá yẹn náà sọ tiẹ̀ lọ. Ṣùgbọ́n àwọn tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n nínú ayé, ẹ ti mọ kí ló lè máa ṣẹlẹ̀ táwọn irú àwọn kan báyìí fi ń ṣẹlẹ̀ sáwọn èèyàn nípa ìbìkítà àti àìkíyèsára. Láyé àtijọ́, àwọn bàbá wa wọ́n máa tulẹ̀ fúnra wọn ni. Mo ti sọ rí lórí ìkànnì yìí. Wọ́n yìí ti sọ pé kí mo rílẹ̀ ó fún mi lẹ̀ àbí mo kàn gba ilẹ̀ àbí mo dédé ralẹ̀. Tá a bá tulẹ̀ fún yàn pé ibí ni ààyè tiẹ̀ wà, àfún ọ nífòkàn sanwó. Tá a bá tulẹ̀ yẹn fún ọ ká tù ú pé ilẹ̀ yìí ó lágbájá la forí rẹ sọ. Ewu wà ń bẹ láti lò ilẹ̀ tí wọ́n bá tù fún yàn. Ó léwu gan. Ọ̀pọ̀lọpọ̀ ló kan wàhálà, ẹlòmíì sì lè má rí wàhálà tílẹ̀ yẹn ó da tí ó yóò gbádùn ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló kan wàhálà látara lẹ̀ rírà. Ilẹ̀ tí wọ́n bá tù, bóyá ẹni tó tulẹ̀ ẹni tó talẹ̀ fún yín gan, bóyá lẹ̀ ló tà fún yín, tàbí ilẹ̀ tó pé ẹni nílẹ̀ tí ní àgbẹ̀kẹ̀lé àbọ̀ ti pààyàn lé lórí. Gbogbo àwọn kan wọ̀nyí ló yẹ kí èèyàn ó ṣèwádìí rẹ̀ ká tó kó lélẹ̀ tá a fẹ́ rà tàbí a fẹ́ gbélé kan. Ṣùgbọ́n gbogbo ẹ̀ jùlọ, àwọn akọni yẹn náà la máa bá ń pọ̀ akọni. Ọ̀rọ̀ egbére la bá débẹ̀ o, mo sọ débẹ̀. Egbére wà lódodo, ó sì lẹ́ni tá máa gbà lọ́wọ́ rẹ̀. Ìwádìí tèmi ṣe nígbà tèmi wà kékeré, èmi ò béèrè pé só wà bí ò sí. Nígbà tí mo ti gbọ́ lẹ́nu àgbààgbà tó pọ̀, kágbàgbà ti lọ bí 4, 5, èmi ò wulẹ̀ béèrè
ibi ṣé n ti ń jẹ́ gbére ṣé lóòótọ́ ni torí gbogbo apáta ẹ̀kọ́ tọ́lọ̀ fún ẹ̀bùn tọ́lọ̀ fún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀bùn tọ́lọ̀ fún àròjinlẹ̀ tí ń sọ ọ̀rọ̀ pé kò sí ti ń jẹ́ gbére pé irọ́ ni ẹ̀bùn rẹ̀ yàtọ̀ sẹ́bùn tọ́lọ̀ fún mi ẹ̀bùn títí ẹ̀ ló jẹ́ kó òun ó béèrè pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ nínú ìwádìí tiẹ̀ òun ó wádìí bí òwádìí òun kà jókòó ó conclude pé kò ṣe gbére torí kò wádìí tó bá wádìí kì í ṣe ibi tí ó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nu èmi wádìí lórí ọ̀rọ̀ gbére ni lórí ọ̀rọ̀ tí mo dẹ̀ tó rí yìí ìwádìí tó continue lórí ẹ̀ mo wádìí lọ́wọ́ àwọn àgbàlagbà ọdẹ pé kí ni bóò ni tí wọ́n ń pè ní gbére bóò ló ṣe jẹ́ irú ẹ̀yà wo la gbọ́dọ̀ categorize ẹ̀ sí ẹ mọ̀ pé ìròrí oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni kí n tó lọ sínú research mi mo fẹ́ kẹ́ gbọ́ nǹkan tí àròjinlẹ̀ sọ náà kẹ́ lè mọ irú ìdáhùn tí ẹ fún ètò tá à ń ṣe yìí àti tẹ́yìn náà comment nípa ìrírí yín nípa ìgbére. ṣé kí n má tàn yín tá a bá fẹ́ parọ́ fúnra wa tá a bá fẹ́ fẹ̀kọ̀ tán náà fúnra wa àlọ́ lásán ni sí ti ń jẹ́ gbére kò exist kò wà egbére does not exist pé. èmi ò ní pé egbére wà o mi ò dẹ̀ ní kò sí ṣùgbọ́n ìwádìí wo ni olùkọ́ ṣe láti fìdí ẹ̀ múlẹ̀ pé kò sí egbére pé egbére ò exist rí because that is a very big statement pé egbére ò exist rí it's a very big statement that is an assertion and who assert must prove so ìwádìí wo lè ṣe personally mo believe pé egbére lè ti wà rí kó má sí mọ́ based on my own personal experience tí mo ti rí a lot of things wà tó yẹ pé àrírí but I believe pé wọ́n exist mo believe pé ẹ̀rí àlùjọ̀nù rí ẹ dẹ̀ mọ̀ pé àlùjọ̀nù exist yeah a lot of things like that àwọn kìíní lè ti wà kan ti go into extinction based on one or two probably based on ecosystem or climate change or kan ti evolve to something else after all èèyàn náà àṣà evolve from one stage to another ni evolution ló bá wa náà kò ń ṣe bá ṣe wà tẹ́lẹ̀ rere according to science so the fact pé ẹ̀yin ò rí ẹni tó rí egbére rí àbí ẹ̀yin gangan fúnra yín rí egbére rí kò mí pé kò exist rí àwọn kan wà tán ti rí rí àwọn kan wà tán ti rí because torí TikTok yìí náà àti ríyàn tó ṣe fídíò pé òun ti rí ẹni egbére rí tó dẹ̀ sọ pé tán ti lè rí tán bá fẹ́ rí tó sọ palace tán ti lè rí tán bá fẹ́ rí so nǹkan tí yóò bá mọ̀ lèèyàn mọ̀ nǹkan tí yóò bá dẹ̀ mọ̀ ojú yàn lọ ẹ̀yin fúnra yín ṣe fídíò kan ara àwọn fídíò tẹ́ ti ṣe síwájú tẹ́ sọ pé ẹ lọ sí Ìbàdàn nígbà tẹ́ ṣe master yín around 2019 pé ó mà kan wá bú ẹnìkan ó sọ pé ó ṣojú wúwú bí àgbà ìmọ̀dò or something pé kíní yẹn ó kò yé yín understand nǹkan tó mean gbẹ̀gbà tó wá bẹ̀rẹ̀ sí ní ṣe animal research ilẹ̀ ṣe wá understand nǹkan tí nígbà tẹ́ rí ìmọ̀dò tẹ́ rí àgbà ìmọ̀dò ilẹ̀ ṣe wá understand òwe tí mà yẹn sọ tẹ́ ẹ̀ bá wà into this line of profession ó possible kẹ́ má mọ ìtumọ̀ ọ̀rọ̀ yẹn títí láéláé ó possible kẹ́ má mọ ìtumọ̀ ọ̀rọ̀ yẹn so bẹ́ẹ̀ náà ló ṣe rí the fact pé ẹ̀yin ẹ̀ sí in that line ẹ̀ rí kíní yẹn ní time tó ṣẹlẹ̀ ẹ̀ rí egbére ní time tó wà in existence kò mí pé wọn ò sí rí wọ́n lè ti wà rí kán ti parun kó ti má sí wọn ọ̀pọ̀lọpọ̀ ẹranko náà ló wà tó pé wọ́n wà tẹ́lẹ̀ hàn sí mọ́ náà even ní Áfíríkà tó pé wọ́n wà tẹ́lẹ̀ hàn sí mọ́ rí wọn mọ́ nsìn ó wà bẹ́ẹ̀ so until you are able to prove beyond reasonable doubt pé kíní yìí kò sí rí èmi sì believe kú wa and based on my own experience like I said earlier because ó máa wà very difficult fún mi láti challenge àwọn kankan tó bá ń sọ pé àwọn kankan bá yẹ ṣẹlẹ̀ because nǹkan tèmi náà ti rí tí n bá ní kí n máa sọ̀rọ̀ ń pa ẹ̀ àwọn tó bá gbé ní gbèríko because I grew up in the village I grew up in Osun State one small town ní Osun State ni mo ti dàgbà so tí n bá ń sọ àwọn kan tójú mi rí ní the 90s tójú mi rí tí mo ti experience nígbà yẹn tí n bá ń sọ ó máa dá pé èèyàn kan jòkó èèyàn ohun story jọ ni àbí èèyàn kan fabricate story yẹn because ó tako làákàyè púpọ̀ nínú ẹ̀ ó tako làákàyè tí n bá ní kí n máa sọ ó tako làákàyè so ìwọ tó yẹ pé o sí ní sàkání yẹn àbí ìwọ tó yẹ pé o experience irú nǹkan bẹ́ẹ̀ rí tó bá ń sọ fún ẹ á dà pé bóyá
èèyàn múlẹ̀ ni wàhálà á dà pé èèyàn múlẹ̀ ni. So the fact pé ẹ̀yin ò tí ì rí egbére rí àbí ẹ̀ tí ì rí ẹni tó rí egbére rí àbí ẹ̀ tí ì rí ẹni egbére rí kò mean pé kò exist rí. Ó lè ti exist rí kó ti go into extinction. Àwọn ẹ̀dá kan náà wà tó yẹ pé wọ́n ti exist rí wọ́n ti go into extinction tó yẹ pé wọ́n sí mọ́lé ni kò sẹ́yìn àwọn mọ́lé ni. Bí development ṣe ń bá wa èèyàn náà ló ṣe ń happen ní wildlife. Bẹ́ẹ̀ ni bó ṣe ń ṣẹlẹ̀ níbí ló ń ṣẹlẹ̀ lọ́rùn náà bóyá ń ṣara ayé bẹ́ẹ̀ náà ló ń ṣara ọ̀run. So until you are able to prove pé okay based on research kò sí egbére rí anywhere in the world that is when you can come out to boldly tell us pé egbére exist but for now èmi sì believe pé egbére ó ti exist rí ó dẹ̀ sì lè wà àbí kó má sí mọ́ bọ̀ pé kò ṣẹlẹ̀ rí yẹn mi ò ní gbà yẹn kò jẹ́ bó ṣe jẹ́. ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu ẹ̀yẹn ẹ̀rí pé tí wọ́n gbọ́dọ̀ wáyé fi dá lóhùn ní pé kó má sọ bẹ́ẹ̀ mọ́ wípé àìmọye nǹkan abẹ̀mí tó ti kúrò lórí ilẹ̀ tí ò exist mọ́ bẹ́ẹ̀ ni màá mú research mi wá sìn mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ jù ú lẹ̀ ni mo pé àgbà ọdẹ nílùú tó ti bí mi tá máa ń pè yẹn tá máa sọ pé àgbà ọdẹ àwọn ọdẹ tó jẹ́ pé wọ́n ti wà nínú gbó oṣù mẹ́ta oṣù mẹ́rin tí wọn ò ní wálé àwọn náà ń pè lọ́dẹ kì í sọdẹ tí ń lo oko tó gbé bọ dání ṣùgbọ́n ọkọ ló mú dání ó kẹgbẹ bọ̀tí ni tí ń lọ roko inú àgbàdo àwọn eléyìí ò dá oko àwọn ọdẹ tí mo sọ yìí iṣẹ́ ọdẹ la mọ̀ wọ́n sí nínú ìran wọn látòrí bàbá títí dórí ọmọ àti ìyá tó bí wọn ọdẹ ni wọn. wọn ò sì ní iṣẹ́ míì tí wọ́n ń ṣe dọdẹ lọ nǹkan bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá o ọ̀tọ̀ lọ́dọ̀ ọ̀tọ̀ ní àgbẹ̀ àwọn ìwádìí kan ń bẹ tó bá béèrè lọ́wọ́ àgbẹ̀ ọ̀tọ̀ ni bí ó ṣe dán lóhùn ọ̀ ò lè ráàrísà rẹ̀ dáadáa bí kò béèrè lọ́wọ́ ọdẹ ẹni tó mọgbó jù nínú ọdẹ àtàgbẹ̀ ọdẹ ni torí àtòrò àtọ̀sán lọdẹ fi rìn inú igbó àgbẹ̀ kò sí tí ń fún òru ṣe ń tiẹ̀ nínú oko wọ́n ní tẹ bá gbẹ̀ lóko ní alẹ́ wọ́n ní bí ò bá lọ jíṣu iṣu ẹgbẹ́ ẹ̀wà àjẹpọ̀ lọ ṣe kínní kan ẹ ti gẹ́ẹ̀tì òwe yẹn bí ò bá ṣe pa ó ti yẹ kó yé yín tó bá fi mú yín tẹ bá gbẹ̀ lóko lóru ó lọ ṣe nǹkan tí ò dáa ni wà bàjẹ́ ló lọ wù ṣùgbọ́n ọdẹ àtọ̀sátòrò ọdẹ lónìí ìtí wọ́n sì ń pè lọ́dẹ òun náà ń pè ní ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n ń pè lọ́dẹ ká dẹ nǹkan ká tó mú wọn a máa dẹ ọdẹ èèyàn òun làwọn ń pè ní CID àbí DSS tí wọ́n máa wádìí èèyàn káàkiri àwọn èèyàn ń dẹ ọdẹ èèyàn kan nìyẹn èdè Yorùbá mò ń tún fún yíyan nípa ọdẹ ṣùgbọ́n ọdẹ ẹranko ọdẹ ẹgbó ẹni tí ń dẹgbó oríṣiríṣi nǹkan náà máa bá pàdé ìrírí mi àti àbájáde mi nínú ìwádìí mi ọdẹ tí mo lọ báyìí nígbà tí mi tí máa sẹ́ẹ̀tì kámẹ́rà báyìí ni mo ti bá ọdẹ yẹn sọ̀rọ̀ bí ọ̀rọ̀ bíi 96 97 lọ̀rọ̀ tí mo sọ yìí ọdẹ yẹn dé ńjọ́ kan ìrírí pọ̀ lọ́wọ́ bàbá ọdẹ yẹn tí mi tí sọ rí lórí kan nìyí màá mú wá ńjọ́ kan bọ̀ nínú ìrírí mi lọ́dọ̀ bàbá yìí òun ni mo fẹ́ sọ lónìí. Bàbá wa jẹ́ oyé mi níjọ́ náà lọ́hùn pé ṣé mo rí egbére tí mò ń wò yẹn wọ́n ló ní kan náà àwọn ẹranko tí máa dà á níta ẹ̀gbọ́n orílẹ̀ ń gbọ́ yìí o pé ẹranko kan wọ́n ń pè ní awọ́nrín wọn mọ̀ wọ́n pọ̀lọpọ̀ yóò ti bá pàdé táwọn èèyàn máa jẹ dáadáa wọ́n ní tí awọ́nrín wọn bá gbó tán tó dàgbà tó ti pẹ́ yóò wá di egbére pé ìrùdí rẹ̀ yẹn ò re òun ni ẹni tí máa ká mápá tí máa ń gbé kiri yóò wá máa sunkún pé kì í ṣe pé sunkún ṣùgbọ́n bí òun ṣe rí tiẹ̀ nìyẹn àwa làwa pè ní ẹkùn egbére ṣùgbọ́n tóun bá ń lọ tí bá ń rìn lọ òun náà mọ bá àwọn ẹ̀mí kan sọ̀rọ̀ bí ṣe ń rìn ó tún láwọn ẹ̀mí kan tí ń rí
táwa èyí tójú èèyàn lásán ò lè rí ọdẹ tí sì máa rí egbére kì í ṣe ọdẹ kékeré kì í ṣe ọdẹ kékeré kì í sì ṣe máa fojú lásán rí téèyàn bá wẹjú kò lè rí egbére àṣírí lẹ́gbọ́n lẹ́nu mi lénìí egbére kì í ṣe nǹkan téèyàn máa rí àlùjànnú lè gbére because kí ẹranko tó lè dà kó deform kó di nǹkan míì ó ti kó de ordinary ẹranko ó ti ń bá àwọn ẹ̀mí inú atẹ́gùn ó ti ń bá wọn rìn papọ̀ ní àkókò yìí ìsídà kí kankan máa sọ̀dá tàbí kò ń jẹ́ pọ̀ gangan ló ní transformation rú yẹn lọ́wọ́ tí ó fi di egbére àwọn ni wọn ẹ wá ọdẹ ògbójú ọdẹ ẹ wá wọn kàn ìwádìí yìí ò dúró lórí pé kẹ́kàn jókòó sórí ìwé máa ń sọ àwọn kankan fáwọn èèyàn ṣe rí rìsáàtì èèyàn kan bá ṣe tó lákọọ́lẹ̀ lórí ẹ̀ ìmọ̀ òpin síbẹ̀ ibi tó ń bá ìmọ̀ dénú ìwọ ló wàá tẹ̀síwájú ìmọ̀ sì ní èèyàn máa lọ tọwọ́ bọ́ sàmọ́ ni inú sànìmọ́ wà ọmọ tọwọ́ bọ̀ ni nígbà tọwọ́ tẹ náà bá jáde tó bá mú jáde nínú sàyẹ ìwọ náà ó pè ní tíwọ náà rí rèé lọ́wọ́ àṣàkọọ́lẹ̀ lórí ẹ̀ kì í ṣe tàbí bá ṣe tẹ́nìkan dé bá ni ó wà jókòó tì ni ó máa pè ní nǹkan ìwọ náà ó tẹ̀síwájú ni láti wá tiẹ̀ kàn torí ẹ̀ ni mo sọ fáwọn èèyàn tí máa ń kàwé ìtàn inú ìwé ọ̀ ń kà á láti gbé ẹni tó kọ ìtàn lárugẹ ni kì í ṣètàn ló ń pa ọ̀pàtàn ọ̀hún sókùtàn ẹni òkùtàn tẹ́ bá rí tó bá kówé wájú tí ń fọwọ́ síwèé wàrà farafara kì í sókùtàn ń ka ìtàn sí wa létí ni kì í sókùtàn ni ọ wá ìtàn kan nígbà bá wá tàn kan tó o bá ìtàn pàdé lọ́sẹ̀sẹ̀ máa sọ̀rọ̀ ń pa àtàn lọ́sẹ̀sẹ̀ máa ronú pọ̀ fẹ́ kọ́lẹ̀ káwọn èèyàn kan ó lè bá kì í ṣe pé tó wá kọrùn lọ́wọ́ sọ pé òun náà ni original àwa kan wà á dé àwa gbé síta àwọn sọ pé ilé làá máa jalè lórí research wo nìyẹn bí believe tiẹ̀ nìyẹn wọ́n jẹ́ ó yé mi wípé àwọn rin wọn tó bá gbó tán wọn sọ age problem táwọn èèyàn wá ní lọ́dọ̀ wa ni pé a kì í wo how long àti kí ni age tó bá yẹ pé òyìnbó ni wọ́n ti mọ age tí kí náà máa fi deform tó bá yẹ pé àwọn náà nírú nǹkan bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn ẹni wọ́n fi ń rí egbére kì í sì ṣe tí èèyàn kan tó lè fojú kì í ṣọdẹ wẹ́wẹ́ ni máa rí àwọn ọdẹ jọ̀hún àwọn ọdẹ tí a máa fi kánàkù rìn tí egbé ń bẹ lára wọn tó pé tí wàhálà bá dé wọn mọ bó ti lè move because Yorùbá náà ló pa lówe wọn ní ọdẹ tí ó pẹkùn ó lè gbé tí ń jẹ lọ́wọ́ bàbá kan dé nínú àwọn ọdẹ tí mo bá pàdé nílé ayé mi ọdẹ kan jẹ́ kó yé mi pé kò sí bó ṣe fẹ́ yìnbọn sí ẹkùn tẹkùn bá wà ní bíi 2 kìlómítà síbi tó wà tó bá nàbọ sí àbí let's say 1 kìlómítà ọwọ́ àyìnbọn sí gbáà tí bàbá ti ń bà lára tó bá jẹ́ pé ìbọn yẹn ni ó pa kì í ṣe ibi tó yìnbọn sí ni ó kù sí ìtàn pè ní ẹ̀kùnú ó yàtọ̀ sí ẹranko yòókù kì í ṣe sport tó ti yìnbọn sí ló máa kú sí sport tí ìró ìbọn ti wá ni ẹkùn yẹn máa wá kú sí nítorí pé yóò dòńdò pé níbi tí ìbọn yẹn ti wá àwọn gbọ́dọ̀ bá bẹ̀ jẹ́ ẹni àwọn gbọ́dọ̀ jọjọ lọ papọ̀ ni lọ́fún máa pè ní abijawara bí ẹkùn Yorùbá ní kí mo fẹ́ kẹ́ máa lẹ́sìn tí mo ṣe ń pe àwọn èdè yẹn lẹ́nu ajawarawara ẹkùn máa ń jà warawara ni kì í ṣe ẹranko kékeré ìmọ̀ jà warawara kì í ṣe ẹranko tí pé ẹnìkan lè pa pín tí ó dẹ̀ kú síbẹ̀ bí ẹranko yòókù sport tẹ́ ti yìnbọn yẹn ibẹ̀ lẹ́kùn bọ̀ wá kú sí òun náà máa fi làwọn èèyàn máa fi pa lówe wípé ọdẹ tí ó pẹkùn yóò légbé tí ń jẹ lọ́wọ́ torí pé egbé ni ó gbé ọdẹ yẹn kúrò ní position yẹn but nínú training lọ́mọ fáwọn ọdẹ a máa sọ fún pé tó wáyé pẹ́kùn lọ rí tó bá ti lè yín pa ọ gbọ́dọ̀ move but ìwọ ló wá kù sí lọ́wọ́ bọ́ sílẹ̀ fast tó tó o bá fast bí ẹkùn yóò bú ọmọ bẹ̀ inú òfin common nípa ọ̀pọ̀lọpọ̀ ọdẹ ló ti ṣègbé lọ́wọ́ ẹkùn àṣírí lẹ́gbọ́ lẹ́nu mi lénìí kò sọ́dẹ tí ń dẹgbó tó jẹ́ ọdẹ jọ̀hún tí ń dẹgbó
kì í ṣàwọn ọdẹ tí ń wọ́ kẹrẹ́ kiri o, kì í ṣe ọdẹ ọ̀kẹ́rẹ́, kì í ṣe ọdẹ àwọn wá aláṣẹ kiri, àwọn alákan kiri tí odò. Àwọn ọdẹ gidi tó jẹ́ pé apart from ẹranko ó tún ní nǹkan míì tí wọ́n ń wá nínú ìgbẹ́ bíi researcher ni wọ́n. Jẹ́ pé ìrìn àjò tó bá tí bàbá wọn pa tì wọ́n mọ̀ wá díẹ̀ títí dọ̀la. Àwọn tó ń pè lọ́dẹ nìyẹn o, àwọn ni wọ́n sì ọ̀pọ̀lọpọ̀ ìlú nílẹ̀ Yorùbá àwọn náà tẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìlú tẹ̀ ń wò tó yí ìlú po. Ẹ lọ sí ilẹ̀ Ìjẹ̀ṣà àti ilẹ̀ Oǹdó, ẹ lọ wò dáadáa àti Èkìtì. Púpọ̀ nínú àwọn ìlú yẹn ọdẹ ló tẹ̀. Títí lọ lẹ̀ Jẹ̀bú, wá sí Kòmbí. Púpọ̀ eléyìí tá babaláwo tẹ̀ ọ̀pọ̀ bí eléyìí tí ọdẹ ìlú tẹ̀. Ẹ̀dẹ̀ lọ gbogbo àwọn ìlú tó já àwọn tóbi eléyìí tó dẹ tẹ̀ ló pọ̀ jù bẹ́ẹ̀. Ìwọ́n sábà pé ọdẹ ní ọdẹ gbójúgbóyà, security wà fún ọ tó ṣùọ̀. Òun làwọn èèyàn rò gírì wá sí territory rẹ láti wá máa gbé. Tá mọ̀ pé àwọn agbésùnmọ̀mí ò ní lè kúfìrì wọ̀dọ̀ rẹ. Ẹ lọ wo ìtàn Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́, ẹ lọ wo bá ṣe tẹ ìlú Ògbómọ̀ṣọ́ dúró. Ẹ rí i pé àwọn ẹgbẹ́ àlóńgó tí wọ́n sọ ń gbà yẹn ọdẹ ni wọ́n. Àwọn ni wọ́n tẹ Ògbómọ̀ṣọ́ dúró. Àwọn ọba márààrún tó wà ń lo Ògbómọ̀ṣọ́ bí mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ mẹ́ta sorry. Bàbá wa Òsílẹ̀ àti màgbórúkọ ọba kẹta tí wọ́n tẹ ìlú Ògbómọ̀ṣọ́ dúró ọdẹ ni wọ́n. Ṣùgbọ́n àwọn márùn-ún la gbọ́ pé wọ́n dá ẹgbẹ́ àlóńgó lẹ̀. Tẹ bá wá lọ wò wọ́n nígbà yẹn kí ló dé tàdúgbò yẹn fi kún. Ẹ rí i pé Ògbómọ̀ṣọ́ tóbi gan, ó extend gan. Kí ló fà á? Nítorí security. Ó dẹ̀ ṣàfihàn nígbà tí àwọn Fúlàní ń gbésùnmọ̀mí wọlé Yorùbá, Ògbómọ̀ṣọ́ ló resist jù. Ẹ lọ wo history nínú ìjà Fúlàní àti ìran Yorùbá, ibi tá ti resist Fúlàní jù ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ni. Wọn à jẹ́ kí Fúlàní wọ́n ráyè penetrate Ògbómọ̀ṣọ́ rárá àtọ̀wọ̀. Gbogbo ète tí Fúlàní dá, gbogbo ọgbọ́n inú wọn pátá kò work lórí Ògbómọ̀ṣọ́ láti break Ògbómọ̀ṣọ́. Ẹ lọ wo tó Ògbómọ̀ṣọ́ náà. Ọ̀yọ́ ilé tó tú ipa tí Ògbómọ̀ṣọ́ kó lójú ogun yẹn láti dá Ọ̀yọ́ padà kì í ṣe kèrémí. Ẹ lọ wo tán. Torí àwọn èèyàn ìtàn àkàgbádùn lákàn máa ń ka àwọn ẹ̀kọ́ inú ìtàn wọn èyí wò àti iṣẹ́ tá bàbá wa ṣe. So àwọn nǹkan wọ̀nyí ni mo fẹ́ kẹ́ lọ máa fi wò. Ọdẹ tá a bá ń sọ̀rọ̀ ọdẹ yàtọ̀ síra wọn o, wọ́n yàtọ̀. Torí ẹ̀ ni ẹ̀yin àwọn ìlú kan bẹ tó jẹ́ pé ẹ lè bá ìpa ọdẹ pàdé ń bẹ̀. Ṣùgbọ́n àwọn ìlú kan bẹ téèyàn bá wá ń bẹ̀ tó bá jiyàn pọ̀ dẹ oníṣẹ́ tí ń ṣe nínú ìrìn àjò ilẹ̀ Yorùbá, ẹ tú dànù ẹni ní tí wọn mọ kankan. Ẹ tú dànù. Ọdẹ ni mo gba research yẹn lẹ́nu ẹ̀ tó sọ fún mi pé àwọn ni wọ́n ìrùdí wọn nígbà tí àwọn ni wọ́n bá gbó tán, Ọlọ́run ló mọ iye ọdún tó wà lórí àwọn ni wọ́n kó tó di pé yóò wá yọ ìrùdí yẹn dànù, yóò re, yóò wá nàró ẹsẹ̀ méjèèjì ó nàró. Ìrù yẹn ló máa ń gbé dání, kì í sì ga, gbogbo gíga rẹ̀ ò ní ga jù báyìí lọ, ìgbére yìí ga kúnté. Àwọn tí wọ́n sì rí inú ọdẹ wọn èyí pọ̀, àwọn tó ní táwọn ẹjú ni tí wọ́n lè rí nǹkan tí bẹ́ẹ̀ nínú atẹ́gùn. Kì í ẹranko, kì í ṣe egbére, kì í ṣe ẹ̀mí tó bá wa gbé tájọ ń jókòó jẹun papọ̀. Torí bí àwòrán jinlẹ̀ ti ń sọ nígbà tó jẹ́ pé ó yẹ ká máa régbére kó máa rìn káàkiri ojú títì, kò rí bẹ́ẹ̀ o. Àwọn bàbá wa tó sọ tọ́dẹ ò bá máa rí, wọn ò ní máa, ìmọ̀ yẹn ò ní common. Nígbà tí mi bá rí tí mo sọ pé ó ní kankan tí mo bá pàdé, ẹlòmíràn ni àmì náà máa ń rí. Kódà mo gbọ́ rí bàbá mi sọ pé nígbà kan ìdí ọ̀gá kan ní ti máa ń dúró, ẹlòmíì ó sọ ibi tóun ti máa ń rí. Oríṣiríṣi òun làwọn ọdẹ ó ṣe lákòójọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ nǹkan kan pé fẹnu kò pé òkè o, irú ẹranko bẹ́ẹ̀, irú nǹkan bẹ́ẹ̀ tá à ń rí yìí, nǹkan báyìí báyìí lórúkọ rẹ̀ ń jẹ́. Làwọn tó ti ní ìrírí nípa ẹ̀ wọ́n á máa sọ̀rọ̀. Àìmọye ẹ̀mí táwọn èèyàn bá pàdé lénìí tí wọn ò mọ irú ẹ̀mí tó jẹ́, bọ̀ wọ́n ń rí pé ẹ̀mí kan ni, bọ̀ wọn àmọ́ nǹkan tó fẹ́ categorize ẹ̀ mọ́ nítorí pé wọn ò rírí láti lè wọn ọ̀dẹ̀ gbọ́n kankan pa ẹ̀rí. Ó nígbà tí ẹ bá tó pàdé èèyàn tó náà ní ìrírí nípa ẹ̀ lẹ́wọ̀n àjọjọ́ mọ̀ sọ papọ̀ pé ókè irú mi sì yẹn wà, so ìwọ náà rí nǹkan báyìí rí, pé kò ṣe máa sọ kọjá òye ẹ̀dá, ó kọjá ìmọ̀
ìmọ̀ ẹ̀dá pé yẹn lè sọ pé orí náà fi rò orí gbére orí lè pa kì í ṣe story. Ẹni ọwọ́ rẹ̀ tẹ́ mọ́ sọ pé tẹ̀yìn bá gbà yín ó là yín ó di kíní kan wọn fi ẹ̀yìn ẹnìkan lèmi ò mọ̀ bóyá ó níṣẹ́ táwọn bàbá wa fi ṣe ń gbà yẹn nítorí ọba ti rẹ́ ní ọwọ́ rẹ̀ gbà ó ní tí wọ́n gùn mọ́ kì í ṣe pé kéèyàn kàgbẹ́ ní nìkan ni ó sọ̀yàn lólówó yóò ní tí wọ́n fi ń ṣe nígbà yẹn. So bó ṣe rí nù ìmọ̀ ni ẹ má da ìmọ̀ ẹ má mọ̀ sọ pé mọ̀ àwọn bàbá wa kò rí bẹ́ẹ̀ pé ó rí bákan. Mo tún rí babaláwo kan náà tó ń jiyàn lórí ọ̀rọ̀ ní ọ̀ka tá a sọ nípa ejò bọ́ àfihàn ń bọ̀ lórí ẹ̀ láìpẹ́ gẹ́gẹ́ bí mo ṣe ṣàdéhùn màá má fi hàn wá torí pé mo fẹ́ make sure pé ìrìnàjò tá a máa rìn lọ́dún yìí àti ìrìnàjò kankan lọ́dún yìí ìrìnàjò tá a rìn lọ́dún yìí lágbára lọ́wọ́ Ọlọ́run ó ti ń súnmọ́lé tá a bá ti lọ àá fẹsẹ̀ kan tẹ ọ̀dọ̀ bàbá Yẹmọ Ẹlẹ́bùrú Ìbọn láti lè jẹ́ tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ ọmọnú ọ̀ka ní ṣekú pọ̀ká àtọmọnú èrè ní ṣekú pèrè tó wà nú àwọn àyájọ́ kan àti ráwọn babaláwo tó jáde tán ní òrí bẹ́ẹ̀ pé ọkà ni àti èrè ṣùgbọ́n àárín yẹn ò yé mi ọmọnú èrè wo ni wọ́n á ṣekú pèrè ṣé èrè lọ́mọ nínú ẹrù dáadáa ṣé ọkà tí wọ́n ń sọ lọ́mọ nínú tí ń ṣekú pa bọ̀ wọ́n rí proof wọ́n ní tàgbàdo proof pé àgbàdo ọkà náà ń sọ wípé tá a bá ti bẹ́ àgbàdo pé ọmọ rẹ̀ ní ó jẹ apá ṣùgbọ́n sẹ́yìn mọ̀ pé àwọn èèyàn máa ya àgbàdo lóòrò tí wọ́n filẹ̀ síbẹ̀ bọ̀ ìmọ̀jọ́ míì ni à á mú ọ̀rọ̀ wá lórí ẹ̀ tí ó yẹ everybody dáadáa àwọn àgbààgbà sì kú lórí ilẹ̀ tí wọ́n bá tàn mọ́lẹ̀ sí tá a bá rí tàgbàdo sọ ààrí tèrè sọ o ààrí tèrè sọ ìdí rẹ̀ nu ààrí tèrè sọ ọ̀rọ̀ ń bọ̀ lórí ìmọ̀ yẹn ìmọ̀ ni kì í ṣe ní téèyàn kẹlẹ̀ déédéé conclude bí wọ́n báwọn yẹn ṣe ń conclude yẹn ìmọ̀ ni à á gbé kalẹ̀ tá a tún yẹ̀ wò tá a gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ gbogbo àjọjọ́ ńlẹ̀ ni tèmi náà bá rí èèyàn tó bá sọ pé nǹkan tí mo sọ ò dá yes tó dẹ̀ mú proof wá ṣíkè náà màá tẹ̀lé ṣùgbọ́n tí ò bá clear sí mi nígbà ó dìgbà tí má torí tó clear nítorí ó clear ni pé kéèyàn ó mú nǹkan tó jọ wá kó dẹ̀ rí proof kó àfiwé ẹlẹ́lọ́ọ́ eléyìí tí ó jábọ̀ pé bó ṣe rí gangan nu àwọn àgbà ṣùgbọ́n ẹ̀yin ènìyàn mi mo tó fi dá yín lójú ìtàn pè ní egbére ń bẹ ìdí ni pé látijọ́ àwa ò mọ nǹkan tán pè lálùjànnú ìwìn làwa mọ̀ ó lè dọ̀là ń sìn káwọn sáyẹ́nsì dé kán ní òsì tí ń jálùjànnú ṣùgbọ́n ìwìn àwa mọ̀ àwa yẹn ló rí pé ó dàbí pé ìwìn ni àwọn tí wọ́n ń pe àlùjànnú yìí ni wọ́n ń sọ èdè lárúbáwá ni àlìjànnú èdè lárúbáwá ni àlìjẹ́nnù ṣùgbọ́n lọ́dọ̀ wa ńlẹ̀ Yorùbá ìwìn làwa máa ń pè ìwìn yìí abẹ̀mí kan ni àwọn lọ́tọ̀ abẹ̀mí yìí sì ṣe tá a máa fojú rí ìdí nìyẹn tó fi jẹ́ pé nínú àwọn ìran Yorùbá kan wà tán máa ń jẹ́ orúkọ méjì ni tán gbà wá látọ̀dọ̀ wọn wọ́n ń pè kan ní àjà tẹ́ bá ti rí àwọn àjádòsù àjádìjí àjálété àwọn tí ń jẹ́ orúkọ yẹn orúkọ ìbílẹ̀ orúkọ àtijọ́ nílẹ̀ Yorùbá ni ìlú kan sì ń bẹ nílùú especially ìlú tèmi lọ́ba àgùn wọ́n sì jẹ́ orúkọ yìí dọ̀la ara àwọn fámílì àwọn àjádòsù àwọn àjálété àjábánjí wọ́n wà bẹ́ẹ̀ náà la ní àwọn orúkọ tá ń jẹ́ ìwín gòkè ìwín yẹmisí ìwín dìran bẹ́ẹ̀ ni lẹ́fì mọ̀ pé àwọn ìran yìí àwọn abẹ̀mí yìí wọ́n wà kí ló dáwọn èèyàn bá wọn jórúkọ wọ́n bá wọn jórúkọ látara pé ìfẹ́ tí wọ́n ní sí ìwín yẹn bóyá ó ṣe wọ́n lóore ìfẹ́ tí wọ́n ní sí àjà tí máa gbé yẹn náà iṣẹ́ ìwín ni iṣẹ́ àwọn ìwín ni tá bá fẹ́ kọ́yàn lóògùn wọ́n lè rí pé ẹni yìí tírìtì àwọn ń bẹ lára ẹ̀ wọ́n jìgbé ọ̀rọ̀ ń bọ̀ lórí ìyẹn náà lọ́jọ́ ọ̀la tí máa explain fún yín torí mo mọ̀ pé àwọn sáyẹ́nsì ń bọ̀ wọ́n á sọ pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ó sì wà torí ẹ̀rí táwọn bàbá bá ń júbà tó bá ń rí ìbà wọ́n á bá ìbà débi kan wọ́n ní ajúbà àwọn akọmọ nífà ojú àlá ìyẹn àwọn ìyá mi ìbà àwọn akọmọ nífà ojú àlá nǹkan bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá o
tá a bá bẹ̀rẹ̀ sí ní tú ilẹ̀ òkun o wàláhì tàláhì mo tó fọ ọlọ́ọ̀bá tó dá ayé múra nǹkan bẹ́lẹ̀ Yorùbá ṣùgbọ́n àwọn èèyàn fi nǹkan pamọ́ tó ń pè láṣìírí nù kì í ṣe gbogbo ojú ní orí kì í ṣe gbogbo ojú tá a ràn ẹlẹ́ẹ̀kọ́ ló lè rí àwọn nǹkan yẹn pamọ́ ó farapamọ́ sódò òkun bímọ Yorùbá ti rí nìyẹn yìí ti ń jẹ́ egbére ó wà o ẹ má jẹ́ parọ́ tẹ́yìn jẹ ẹ má jẹ́ káwọn èèyàn dì sí fún yín pẹ̀lú sáyẹ́nsì irọ́ tán púrúfù kiri egbére ń bẹ dáadáa màá sì fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ ju bí mo ti sọ yìí lọ ìrìn àjò ń bọ̀ lórí ẹ̀ láìpẹ́ a ní rí jù báyìí lọ lórí kan ní ilé nìyí kí má bàa gbà yín lákòókò jù yín là á máa fọ yàrá gbárò ètò yẹn rọ̀ sí títà fún ọmọ akọ̀tún ètò mi wà lórí kan nìyí èmi tí yín tó tọ́ bàbá àṣà.